Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10. Ọkùnrin kan sì wà ní Kesaria tí a ń pè ní Kọ̀nílíù, balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní ti Ítálì, olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀ gbogbo, ẹni tí ó ń ṣe ìtọrẹ àánú púpọ̀ fún àwọn ènìyàn, tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo. Níwọ̀n wákàtí 9 ọjọ́, ó rí nínú ìran kedere áńgẹ́lì Ọlọ́run kan wọlé tọ̀ ọ́ wá. Ó sì wí fún un pé, Kọ̀nílíù. Nígbà tí ó sì tẹjú mọ́, tí ẹ̀rù sì bà á, ó ní, kí ni Olúwa? Ó sì wí fún un pé, àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú Ọlọ́run fún ìrántí. Sì rán ènìyàn nísinsìnyí lọ sí Jópa, kí wọ́n sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù. Ó wọ̀ sí ilé ẹnìkan Símónì aláwọ, tí ilé rẹ̀ wà létí òkun. Òun yóò sì sọ fún ọ bí ìwọ yóò ti ṣe. Nígbà tí áńgẹ́lì náà tí ó bá Kọ̀nílíù sọ̀rọ̀ sì fi sílẹ̀ lọ, ó pe méjì nínú àwọn ìránṣẹ́ ilé rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan nínú àwọn tí máa dúró tì í nígbà gbogbo. Nígbà tí ó sì ti ròyìn ohun gbogbo fún wọn, ó rán wọn lọ sí Jópa. Ní ijọ́ kejì, bí wọ́n ti ń lọ ní ọ̀nà àjò wọn, tí wọ́n sì súnmọ́ ìlú náà, Pétérù gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí 6 ọjọ́. Ebi sì pa á gidigidi, òun ìbá sì jẹun, ṣùgbọ́n nígbà tí wọ́n pèsè, ó bọ́ sí ojú ìran, ó sì rí ọ̀run ṣí, ohun èlò kan sì sọ̀kalẹ̀ bíi gọ̀gọ̀wú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ sí ilẹ̀. Nínú rẹ̀ ni olórí òjòrí ẹranko ẹlẹ́sẹ̀ 4 wà, àti ohun tí ń rákò ní ayé àti ẹyẹ ojú ọ̀run. Ohun kan sì fọ̀ sí pé, dìde Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n Pétérù dáhùn pé, agbẹ́dọ̀ Olúwa, nítorí èmi kò jẹ ohun èèwọ̀ àti aláìmọ́ kan rí. Ohun kan sì tún fọ̀ sí lẹ́ẹ̀kejì pé, ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù, ìwọ má ṣe pè ní èèwọ̀ mọ́. Èyí sì ṣe ní ẹ̀rìn 3. Lójú kan náà a sì gbé ohun èlò náà padà lọ sókè ọ̀run. Bí ó sì ti ń gọ Pétérù nínú ara rẹ̀, bí àbá ti mọ ìran tí òun rí yìí sí, sì wò ó, àwọn ọkùnrin tí a rán ti ọ̀dọ̀ Kọ̀nílíù wá dé. Wọ́n ń béèrè ilé Símónì, wọ́n dúró ní ẹnu ọ̀nà. Wọ́n ń nọhùn béèrè bí Símónì tí à ń pè ní Pétérù wọ̀ níbẹ̀. Bí Pétérù sì ti ń ronú ìran náà, ẹ̀mí wí fún un pé, wò ó, àwọn ọkùnrin 3 ń wá ọ. Ǹjẹ́ dìde, sọ̀kalẹ̀ kí o sì bá wọn lọ. Má ṣe kọminú ohunkóhun, nítorí èmi ni ó rán wọn. Nígbà náà ni Pétérù sọ̀kalẹ̀ tọ̀ àwọn ọkùnrin tí a rán sí láti ọ̀dọ̀ Kọ̀nílíù wá. Ó ní, wò ó, èmi ni ẹni tí ẹ̀yin ń wá. Èrèdí rẹ̀ tí ẹ fi ń wá mi. Wọ́n sì wí pé, Kọ̀nílíù balógun ọ̀rún, ọkùnrin olóòótọ́ àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè àwọn Júù. Òun ni àti ọ̀dọ̀ Ọlọ́run kọ nípasẹ̀ áńgẹ́lì mímọ́ láti ránṣẹ́ pè ọ́ wá sí ilé rẹ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ ní ẹnu rẹ̀. Nígbà náà ni ó pè wọ́n wọlé, ó sì fi wọ́n wọ̀. Níjọ́ kejì ó sì dìde, ó bá wọn lọ. Nínú àwọn arákùnrin ní Jópa sì bá a lọ. Níjọ́ kejì wọ́n sì wọ Kesaria. Kọ̀nílíù sì ti ń retí wọn. Ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ. Ó sì ṣe bí Pétérù ti ń wọlé, Kọ̀nílíù pàdé rẹ̀, ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀, ó sì foríbalẹ̀ fún un. Ṣùgbọ́n Pétérù gbé dìde, ó ní, dìde, ènìyàn ní èmi tìkára mi pẹ̀lú. Bí ó sì ti ń bá a sọ̀rọ̀, ó wọlé, ó sì bá àwọn ènìyàn púpọ̀ tí wọ́n péjọ. Ó sì wí fún wọn pé, ẹ̀yin mọ̀ bí ó ti jẹ́ èèwọ̀ fún ẹni tí ń ṣe Júù láti bá ẹni tí ń ṣe ará ilé mìíràn kẹ́gbẹ́ tàbí láti tọ̀ ọ́ wá. Ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé kí èmi kí ó má ṣe pe ẹnikẹ́ni ní èèwọ̀ tàbí aláìmọ́. Nítorí náà ni mo ṣe wá ní àìjiyàn, bí a ti ránṣẹ́ pè mí. Ǹjẹ́ mo béèrè, nítorí kí ni ẹ̀yin ṣe ránṣẹ́ pè mí? Kọ̀nílíù sì dáhùn pé, ní ìjẹrin
mo ń ṣe àdúrà wákàtí 9 ọjọ́ ní ilé mi títí di àkókò yìí, sì wò ọkùnrin kan aláṣọ àlà dúró níwájú mi. Ó sì wí pé, Kọ̀nílíù, a gbọ́ àdúrà rẹ, ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Ọlọ́run. Ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jópa, kí o sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù. Ó wọ̀ ní ilé Símónì aláwọ létí òkun. Nígbà tí ó bá dé, yóò sọ̀rọ̀ fún ọ. Nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà. Ìwọ sì ṣe ohun tí o fi wá. Gbogbo wa pé níwájú Ọlọ́run nísinsìnyí láti gbọ́ ohun gbogbo tí a pa láṣẹ fún ọ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Pétérù sì ya ẹnu rẹ̀, ó sì wí pé, ní tòótọ́ mo wòye pé Ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn, ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi, òun ni Olúwa ohun gbogbo. Ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Jùdíà, tí a bẹ̀rẹ̀ sí láti Gálílì wá lẹ́yìn bátísímù tí Jòhánù wàásù rẹ̀. Àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ti ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Àwa sì ní ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerúsálẹ́mù, ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi. Òun ni Ọlọ́run jíǹde ní ọjọ́ kẹta, ó sì fi hàn gbangba, kì í ṣe fún gbogbo ènìyàn, bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ Ọlọ́run yàn tẹ́lẹ̀, fún àwa tí a bá jẹ tí a sì bá mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú. Ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun ni a ti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè òun òkú. Òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Bí Pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu, ẹ̀mí mímọ́ bà lé gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà, iye àwọn tí ó bá Pétérù wá, nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mímọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú. Nítorí wọ́n gbọ́, wọ́n ń fọ onírúurú èdè, wọ́n sì ń yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn wípé, ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má baptisi àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bíi àwa. Ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ Jésù Kristi. Nígbà náà ni wọ́n bẹ̀ ẹ́ kí ó dúró ní ijọ́ mélòó kan.